A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti pè fún fífi ọwọ́ ṣìkún òfin mú ará ilẹ̀ àríwá tí wọ́n ń pera wọn lọ́mọ Èkó bá wọn kópa nínú ìgbanisíṣẹ́ ológun. Lánàá ni àfihàn fídíò kan gbòde kan lórí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn àwọn 6 níbi ìgbanisíṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́. Àwọn wọ̀nyí jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kaduna, ṣùgbọ́n wọ́n ń pe ara wọn ní ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́, ìjọba ìbílẹ̀ Erékùṣù Èkó àti ìjọba ìbílẹ̀ Oṣòdì Sọlọ̀, ìpínlẹ̀ Èkó. Wọ́n ń ṣe èyí láti fi gba ààyè tí wọ́n fi sílẹ̀ fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó. Fídíò yìí ti wá dá awuyewuye sílẹ̀ láàrin àwọn ará ìpínlẹ̀ Èkó bí àwọn kan ṣe ń sọ wípé wọ́n fẹ́ yan ará ìpínlẹ̀ Èkó jẹ. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè akọ̀ròyìn lánàá, Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Èkó, Gbénga Ọmọ́tọ́ṣọ̀, sọ wípé wọn kò tíì ṣe àkọọ́lẹ̀ ẹ̀sùn ọ̀hún sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀. Ó ní bí ará àtọ̀húnrìnwá bá gbìyànjú àti gba ohun tí kì í ṣe tirẹ̀, kí ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú un kí wọ́n sì bá a ṣẹjọ́ nítorí èyí ní ìjìyà lábẹ́ òfin. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 6. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí agbẹnusọ ológun Major General Onyema Nwachukwu ni ó ti sọ wípé fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn wọ̀nyí ṣe àfihàn ọwọ́ mímọ́ àti ìfọkàntẹ̀ transparency and credibility pẹ̀lú ìgbanisíṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé wọ́n ti pe àkíyèsí ológun sí fídíò tó gbòde kan lórí ẹ̀rọ ayélujára bí wọ́n ṣe ká àwọn kan tí wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú wọ iṣẹ́ ológun. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé fídíò ọ̀hún fúnra rẹ̀ ti tọ́ka wípé kò sí bójúbójú nínú gbogbo ìgbésẹ̀ ìgbanisíṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́. Onyema ní àwọn yóò ṣe ìwádìí láti mọ kúlẹ̀kúlẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìwà jìbìtì yìí kí wọ́n ṣe ìdánimọ̀ wọn. Ó ní aṣojú ìpínlẹ̀ gbọ́dọ̀ dá onílùú mọ̀ yàtọ̀ sí àjèjì káàkiri gbogbo ìpínlẹ̀ tí ìgbésẹ̀ yìí ti ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ti sọ wípé ohunkóhun kò lè ṣe ìdáwọ́kọ̀ fún wọn lórí ìwádìí ẹ̀sùn owó jìbìtì n37.1 billion tó ń lọ lọ́wọ́ ní Ministry of Humanitarian Affairs, Disaster Management and Social Development. Ẹnìkan láti ọ̀dọ̀ àjọ EFCC sọ fún akọ̀ròyìn News Agency of Nigeria (NAN) wípé yàtọ̀ sí mínísítà àná Sadiya Umar Farouk àti alámòjútó National Social Investment Programme Agency Halima Shehu, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sì máa ránṣẹ́ sí lórí ẹ̀sùn yìí. Ẹni náà sọ fún akọ̀ròyìn NAN wípé bí ó tilẹ̀ jẹ́ wípé mínísítà àná kò tíì jẹ́ ìpè àjọ EFCC láti ọjọ́ Ìṣẹ́gun ni Shehu ti wà ní àhámọ́ àjọ EFCC tó ń káwọ́ pẹ̀yìn rojọ́ ohun tí ojú rẹ̀ tó lórí ẹ̀sùn owó jìbìtì tí ó wáyé lábẹ́ ìṣèjọba mínísítà àná Sadiya Umar Farouk. Halima Shehu ní alámòjútó ètò owó ìfiránṣẹ́ Conditional Cash Transfer Program lábẹ́ mínísítà Umar Farouk nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Ìdí nìyí tí wọ́n fi ń wọ́de rẹ̀ lórí àwọn owó tí ó ti pàṣẹ rẹ̀ bóde. Umar Farouk ni wọ́n ń retí lánàá ní ọ́fíìsì àjọ EFCC fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ṣùgbọ́n tí ó kọ̀ láti yọjú. Wọ́n ní kò yọjú bẹ́ẹ̀ kò rán aṣojú wá. Ó ní ó ṣeéṣe kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un bí ó bá kọ̀ láti finúfẹ́dọ̀ farahàn níwájú àwọn olùṣèwádìí EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti sọ wípé àwọn gómìnà láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú wípé
ìtẹ̀síwájú wà nínú iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò Western Nigeria Security Network tí àpèjá orúkọ wọn ń jẹ́ Àmọ̀tẹ́kùn. Ayédatiwa sọ àsọdájú yìí lówùúrọ̀ òní lẹ́yìn ìrìn kìlómítà 5 tí àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn rìn láti agbègbè Cathedral lọ sí ọ́fíìsì gómìnà ní ìlú Àkúrẹ́. Àwọn adarí Àmọ̀tẹ́kùn láti ìpínlẹ̀ 5 ẹkùn gúúsù ìwọ̀ oòrùn bẹ̀rẹ̀ láti Èkìtì, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn àti Oǹdó ni wọ́n jọ kópa nínú ìrìn tí wọ́n fi bu ọlá fún olóògbé gómìnà àná Olúwarótìmí Akérédolú. Gómìnà Ayédatiwa fi ìmoore rẹ̀ hàn sí àwọn Àmọ̀tẹ́kùn lórí bí wọ́n ṣe ń dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Ó wáá fi dá wọn lójú wípé iṣẹ́ wọn yóò tẹ̀síwájú láwùjọ. Ó ní ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ṣe pàtàkì sí ìjọba. Ìdí nìyí tí wọ́n á fi lo gbogbo ohun tí ó wà ní ìkáwọ́ wọn láti rí i dájú wípé iṣẹ́ Àmọ̀tẹ́kùn tẹ̀síwájú. Bí ó ti dúpẹ́ lọ́wọ́ wọn fún ìgbésẹ̀ ìbuọlá fún olóògbé Akérédolú, ó ní ìpapòdà rẹ̀ jẹ́ àdánù ńlá fún ìpínlẹ̀ àti àjọ Àmọ̀tẹ́kùn lápapọ̀. Nígbà tí ó ń fèsì, aṣojú àwọn adarí Àmọ̀tẹ́kùn Ọ̀gbẹ́ni Adétúnjì Adélẹ́yẹ tí í ṣe adarí ẹ̀ka ìpínlẹ̀ Oǹdó fìdí ẹ̀ múlẹ̀ wípé títí láé làwọn ó máa ṣe ìrántí Akérédolú fún iṣẹ́ rere tí ó fi sílẹ̀. Adélẹ́yẹ tí ó tún jẹ́ alága Àmọ̀tẹ́kùn ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fi ìmoore rẹ̀ hàn sí àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn fún iṣẹ́ takuntakun wọn. Ó ní gbogbo àwọn gómìnà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ni àwọn ti bá nípàdé, gbogbo wọn ni wọ́n fi ẹ̀mí ìṣọ̀kan wọn hàn. Iṣẹ́ takuntakun tí olóògbé Akérédolú ṣe lórí ètò ààbò kì í ṣe kèrémí. Àwọn mọ bí ètò ààbò ṣe rí tẹ́lẹ̀ kí àwọn tó ṣe ìdásílẹ̀ Àmọ̀tẹ́kùn ní ọdún 3 sẹ́yìn. Ẹ̀rí sì wà wípé ètò ààbò ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ti gbórín sí i. Wọ́n wá sọ àsọdájú wípé àwọn yóò tẹ̀síwájú láti mú ètò ààbò lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ EFCC ní a gbọ́ wípé wọ́n ti ṣe àwárí tí wọ́n sì gbẹ́sẹ̀ lé 30 bílíọ̀nù náírà lára 44 bílíọ̀nù náírà tí wọ́n gbé kúrò nínú àpò ìkówósí àjọ National Social Investment Program Agency (NSIPA). Ìgbésẹ̀ yìí wáyé láàrin wákàtí 24 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alámòójútó NSIPA Halima Shehu tí Ààrẹ Bọ́lá Tinubu jáwé gbélé ẹ̀ fún. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé lára àwọn àpò ìkówósí tí wọ́n fi kó owó láti àpò NSIPA ni wọ́n ṣe àwárí tí wọ́n sì gbẹ́sẹ̀ lé. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àjọ EFCC ṣe àwárí ọ̀nà àìtọ́ tí wọ́n gbà kó 44 bílíọ̀nù náírà kúrò nínú àpò NSIPA lọ sí àwọn àpò ìkówósí aládàáni àti tilé-iṣẹ́ private and corporate accounts. Lánàá ni àjọ EFCC tẹ Halima Shehu nífun lórí ẹ̀sùn owó jìbìtì. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú adarí owó Director of Finance and Accounts fún àjọ NSIPA Buwai Adamu Hamzat. Oṣù kejìlá tí a lò tán yìí ni Hamzat fẹ̀yìntì kúrò ní NSIPA. Shehu àti Hamzat ní àkànṣe olùṣèwádìí láti ọ̀dọ̀ àjọ EFCC jọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lánàá. Lẹ́yìn tí wọ́n ṣe àwárí owó yìí ni àjọ EFCC gbẹ́sẹ̀ lé 30 bílíọ̀nù náírà tí wọ́n rí ṣàjọ láti oríṣiríṣi àpò ìkówósí. Ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n kọ́kọ́ ṣe àwárí 17 bílíọ̀nù náírà. Láàárín ọjọ́ kan ni wọ́n ṣe àwárí 13 bílíọ̀nù náírà mìíràn tí àpapọ̀ rẹ̀ fi jẹ́ 30 bílíọ̀nù náírà. Àwọn tí wọ́n ń ṣàmójútó àjọ NSIPA ni a gbọ́ wípé wọ́n ní àwọn àpò ìkówósí wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan ẹni ọdún 24 Chidera Ugu tí wọ́n ní ó jẹ́ ayédèrú dókítà ṣùgbọ́n ó kúndùn nínú kó máa ba oyún tí wọn kò fẹ́ jẹ́. Agbẹnusọ ọlọ́pàá SP Abdullahi Haruna Kiyawa ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé 20 oṣù kejìlá ọdún 2023
ní déédé aago 10:30 ni ọlọ́pàá gba ẹ̀sùn láti ọ̀dọ̀ ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Nura Balarabe láti ìjọba ìbílẹ̀ Tofa, ìpínlẹ̀ Kano, wípé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ukasha Muhammad láti abúlé Langel fún àbúrò rẹ̀ ọmọ ọdún 19 lóyún. Lẹ́yìn náà ni ó pàdé àmọ̀pọ̀ pẹ̀lú Chidera Ugu tí wọ́n fi gún un lábẹ́rẹ́ pa. Ó ní afurasí yìí fún un ní oògùn àti abẹ́rẹ́ láti fi ba oyún jẹ́ kí ó tó gbabẹ̀ dèrò ọ̀run. Afurasí yìí jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣe èyí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Chidera Ugu kìí ṣe ojúlówó dókítà. Èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí ó ń gún àwọn aláboyún lábẹ́rẹ́ tí ó sì ń yọrí sí wàhálà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Manitoba Nigerian Association of Manitoba ti ṣe ìdárò ọmọ ọdún 19 akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Afolabi Stephen tí ọlọ́pàá pa ní orílẹ̀-èdè Canada ní ọjọ́ 21 oṣù Kejìlá ọdún 2023. Bí ó tilẹ̀ jẹ́ wípé kúlẹ̀kúlẹ̀ bí ìpànìyàn yìí ṣe wáyé kò tíì hàn gbangba, ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Manitoba sọ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ alátagbà wọn winnipeg.ca wípé òṣìṣẹ́ wọn fèsì sí ìpè lórí ọ̀dọ́mọkùnrin tí ó ń hu ìwà àjèjì. Gbogbo akitiyan láti fi í lára balẹ̀ ni ó já sí pàbó. Èyí ló mú ọlọ́pàá yìnbọn tí ó padà yọrí sí ikú rẹ̀. Àtẹ̀jáde náà kà wípé ní déédé aago 2:22 ọ̀sán ni ọlọ́pàá gba ìpè láti University Crescent lórí ọ̀dọ́mọkùnrin kan tó ń ṣe gángangan. Ẹni tí ó pe ọlọ́pàá gba ọlọ́pàá ní ìmọ̀ràn wípé kí ó múra nítorí ó jọ bí ẹni wípé ọmọkùnrin yìí ní ohun ìjà olóró lọ́wọ́. Èrò sì pọ̀ tí wọ́n jọ ń gbé nínú ọgbà. Bí ọlọ́pàá ṣe dé ibẹ̀ ni wọ́n bá a pẹ̀lú ohun ìjà. Níbi ìgbìyànjú àti dá a lọ́wọ́ kọ́ ni ọlọ́pàá yìnbọn tí ó sì bá a. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn, ṣùgbọ́n ẹlẹ́kọ̀ ọ̀run padà polówó fún un. Pẹ̀lú ìbánikẹ́dùn ní ẹgbẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi Manitoba orílẹ̀-èdè Canada ṣebùgbé ṣe fi àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ Vera Keyede bu ọwọ́ lù ránṣẹ́ sí ẹbí olóògbé bí wọ́n ṣe rọ àwọn ọmọ orílẹ̀-èdè ní agbègbè kí wọ́n ṣe sùúrù bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Wọ́n ní lóòótọ́ ni ó ṣe pàtàkì láti béèrè fún ìdájọ́ òdodo lórí ìṣekúpani tí ó wáyé sí ọ̀kan lára wọn. Ìdí nìyí tí ẹgbẹ́ wọn ṣe ń ṣàmójútó láti fi tó wọn létí bí nǹkan ṣe ń lọ sí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàárín ọdún 7 ni wọ́n ti ṣekú pa ọmọ orílẹ̀-èdè tí iye wọn fẹ́ẹ̀ tó 300 káàkiri ilẹ̀ òkèèrè. Nínú ọdún 2022 ni alága àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé Nigerians in Diaspora Commission Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣekú pa ọmọ Nàìjíríà ní Northern Cyprus láì nídìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àbíkẹ́, ọmọ Nàìjíríà 13 ni wọ́n ti ṣekú pa ní Northern Cyprus láàárín ọdún 6 tí nǹkan kan ò sì tẹ̀yìn rẹ̀ yọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.